Núwà Media. Omi tó ń sunkún, bẹ́ẹ̀ ni omi tó ń sunkún. Gbólóhùn yìí ni mo gbọ́ lẹ́nu ẹni mi kan ní ìlú kan níbi tí mo ti lọ ṣe àwọn ìwádìí kan. Mo ní èwo ló tún jẹ́ omi tó ń sunkún. Lẹ́ni yìí bá ní omi tó bá ń ṣàn jáde láti inú àpáta, àbí ká pè é pé omi tó ń sun jáde láti inú àpáta ní àwa Yorùbá máa ń pè ní omi tó ń sunkún. Mo bá ní ìyẹn mà kàyéfì kẹ. Ó ní omi tó ń sunkún kò jìnnà sí tìbí tí a wà níbi tí mo ti lọ ṣe ìwádìí yìí. La bá gbéra, ṣe mọ̀ wípé mi gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ olójú totoro, èmi náà ni máa ń fẹ́ wádìí ohun gbogbo dájú bí ọ̀rọ̀ Bíbélì. A mà gbéra ní tòótọ́, a dé ìlú méjì kan. Wọ́n ń pè ìkan ní Òwòye, wọ́n ń pè ìkejì ní Ìdànrè. Ibẹ̀ láti rí àwọn odò méjì tó ń tinú àpáta ṣàn jáde. Èyí tó wà ní Òwòye ni wọ́n ń pè ní Fùṣàgbè, nígbà tí èyí tó wà ní Ìdànrè ń jẹ́ Àwọ̀njà. Odò méjèèjì ni a fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò nípa wọn. Wọ́n dẹ̀ ṣe àwọn àlàyé díẹ̀díẹ̀ tí wọ́n lè ṣe fún wa. Fùṣàgbè ó jẹ́ omi kan tí àwọn ọkọ̀ wá láti ìwáṣí, wọ́n ṣe ọdẹ káàkiri, wọ́n á rí odò yẹn. Pàtó rí odò yẹn, omi yẹn ti jáde láti inú àpáta. Ó dẹ̀ plain spring water ni, not just ordinary stagnant water. Spring water ni, ó ń jáde láti inú àpáta ni. Ibi méjì ló ti ń jáde, ìkan lápá òsì, ìkan lápá ọ̀tún. Wọ́n gbé garawa sí àbí ìṣà, wọ́n fi pọ́n, wọ́n máa gbé lọ. Tí wọ́n bá ti ń lọ, ẹnìkan kò gbúdọ̀ sáré láti ọwọ́ ẹ̀yìn bóun fẹ́ lọ sí iwájú, kọ́kọ́ sáré lọ pọn omi yẹn. Tí èèyàn mẹ́rin márùn-ún bá ń lọ sódò yẹn tó bá fẹ́ lọ pọn omi, tí ẹni tó wà lẹ́yìn tó bá sáré kọjá àwọn tó wà níwájú ẹ̀ lọ sí odò yìí, tó bá gbé ùṣà àbí péèlì ẹ̀ sẹ́nu odò yẹn máa stop ní, kò ní ṣọ̀nà. Not until tó bá ṣẹ̀ wá jẹ́ pé ẹlòmíì tó yẹ kí tọ́nù ẹ̀ kan kó lọ, not until tí ẹni yẹn bá yẹ pé lómi yẹn máa jáde. Wọ́n dẹ̀ mú ọṣẹ lọ́bẹ̀ rárá, ọṣẹ dúdú wọ́n mú lọ́bẹ̀ rárá. Ẹni bá máa wẹ̀ ń bẹ̀, á pọn omi yẹn láti inú odò ń bẹ̀, á gbé lọ sókè, á lọ fi wẹ̀. Odò yẹn ó ní àwọn ẹja yẹn, àwọn ẹja ọ̀rọ̀, àwọn ẹja láíláí, wọ́n tóbi, kò sí ẹni tó lè pa á, tó máa mú lọ́lé, tó máa jiná láé. So bọ́ tiẹ̀ bọ́ sínú odò tó bá ń bọ́ sí ẹlẹ́sẹ̀ tó ń ṣeré pá tó ń ṣe gbogbo ẹ̀, wọ́n á tún mú wọn, wọ́n á sọ wọ́n síwájú ni, wọ́n ń jẹ ẹja yẹn. Wọ́n máa ń bọ lóòrèkóòrè ńgbà yẹn. Àwọn òrìṣà tó wà ńbẹ̀ wọ́n ní agbára tó jẹ́ pé wọ́n fún máa ń ṣe àìtò fún àwọn ẹni tó bá tí ì bímọ títí di ọjọ́ ẹ̀yìn. Àwọn olórìṣà wà ń lò tó máa ń bọ odò yẹn every year ni. Láti aago 5 àríkọ́ ni wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní pera wọn jọ, àwọn òrìṣà odò yẹn, wọ́n á kóra wọn jọ, wọ́n á lọ lọ́jà. Tó bá di 12 lọ́sàn-án gan, wọn ò bí aláya ẹnì kankan kó lọ sí ìdodo yẹn. Ìgbà iná máa dé. Ojúbọ yẹn bí tí Fùṣàgbè yẹn, àlejò gbọ́dọ̀ gòkè sọ́hùn, nǹkan tó bá rí lọ́hùn. Àmọ́ títí dé sẹ́yìn, àlejò gbọ́dọ̀ dókè yẹn, ibi tó mìíràn ti ń jáde. Tá a bá fẹ́ ṣe ẹ̀bì, tá a bá máa jáwọ́rọ̀ láti Òwòye ń bí la máa ti roko títí dé Fùṣàgbè lọ́hùn. Wọ́n máa ń lọ yan fún ọ̀fọ̀ràn lọ́bẹ̀, àmú igi akòsínà báyìí, àmú ìkọ̀kan ló máa mú kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan. Ó di odò yẹn, àbá ṣàdúrà tán lọ́hùn. Àwọn igi tí oníkálukú mú dání yẹn, wọ́n á ti bọ omi aṣọ sókè. Àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ wá ń pọn mi ní Fùṣàgbè yẹn, wọn ò kéré, èṣùré wọn wá ń pọn mi ń bẹ̀, ìta 5 wọn wá ń pọn mi ń bẹ̀.
Ìdótun àwa ń pọn mi ń bẹ̀, àwa tó tún jẹ́ ọmọ Owóye àwa ń pọn mi ń bẹ̀. churches láti Èkó, láti Ìbàdàn, far north, omi yẹn wọ́n máa ń bù ú, wọ́n lọ ń lò fún bí àdúrà. Odò kan náà wà nílùú Ìdànrè again tó ń pè láwọn ọjà, omi àpáta náà ni wọ́n máa ń bọ ọdún yẹn ní ọdọọdún. Tí wọ́n bá bọ, omi yẹn máa ṣàn tèrè ni. Tí wọ́n bá ti ń bọ, ó máa jáde dáadáa bí omi type títí di ọjọ́ ìní là ń bọ. A ti lọ, a ti bọ̀, a ti lọ, a ti dé. Mo lérò wípé ẹ gbádùn ìwọ̀nba ìwádìí tí a kójọpọ̀ sínú fọ́nrán tí a fi hàn yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe ní ilé iṣẹ́ wa Núwà Media. Àwọn ohun àbáláyé, àwọn ohun ìṣẹ̀ǹbáyé kápẹ́ bẹ́ẹ̀, àwọn ohun ìṣẹ̀ṣe, àwọn ohun tí ó papọ̀ mọ́ àṣà, ìṣe, èdè àti ẹ̀sìn ilẹ̀ Yorùbá pátá tá a bá ti fojú gan ní wọn, dandan ni ká mú wọn wá fún wa fún ìgbádùn wa àti fún wa láti mọ̀ wípé a ní àwọn ohun yìí báyìí tó yí wa kákàkiri. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni àwọn ohun tí a sì máa mú wá fún wa láti ilé iṣẹ́ wa Núwà Media. Èmi ni tí ní tòótọ́, Aródú Òjígọ̀bì, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Àmọ́ ẹ máa rántí wípé ilé iṣẹ́ wa Núwà Media ní ilé iṣẹ́ tó ń gbé ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ ká ilé ká oko ká orílẹ̀-èdè àgbáyé. Iléeṣẹ́ wa sì máa ń ṣe àwọn iṣẹ́ míì tó bá ti jẹ mọ́ iṣẹ́ ká gbé ohùn àbí àwòrán sí afẹ́fẹ́. Ẹ kàn sí wa lórí àwọn ìtàkùn wa lórí ayélujára, nọ́mbà wa àti ímeèlì wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. A ó máa ríra láyọ̀, a ó máa gbúrò ara wa sáyọ̀. Mo fi yín sílẹ̀ sínú àlàáfíà Olódùmarè. Ó dìgbà kan náà. Núwà Media.